Amen. Ọlọ́mọ yẹn mọ́ mi wá o, bóyá ṣe kẹ́kọ̀ọ́ kájà ní wájú. A ò fẹ́ òde. Joseph Ìpínníkè, orí ìpín náà máa yá. Sára yé wẹ̀rẹ̀, bóyá yóò lápá yẹn ṣe kájà ní wájú. Ọlọ́mọ yẹn mọ́ mi wá o, bóyá ṣe kẹ́kọ̀ọ́ kájà ní wájú. A ò fẹ́ òde. Sopa, ọmọ nọrị ego, ọmọ riri atete. Oke wuwi sopa o. Ọmọ nọrị ego, ọmọ riri atete. Alatari, era ni toka adesi. Era meni ke ba Joseph Ìpínníkè orí ìpín náà wáyà. Lọ́kọ̀ àwọn nílé, ugbọ́kọ̀ mú màá fẹ́ orí ọ̀hún. Kate itweke every money newo ya yetisha baba nu rere gate o oke wu mi so ba o ọmọ nọrị ego, ọmọ riri atete. oh iso otamu Joseph Ìpínníkè orí ìpín náà wá yá Sára yé wẹ̀rẹ̀, bóyá yóò lápá yẹn ṣe kájà ní wájú. Ọlọ́mọ yẹn mọ́ mi wá o, bóyá ṣe kẹ́kọ̀ọ́ kájà ní wájú. A ò fẹ́ òde. a ò fẹ́ a ò lámẹ́rẹ́ o a ò fẹ́ a ò lámẹ́rẹ́ a ò fẹ́ a ò lámẹ́rẹ́ o a ò fẹ́ a ò lámẹ́rẹ́ o. Era nata lọ mọ yìí ọ̀làjẹ pé yìí lọ́dẹ mọ̀nà bíẹ́lẹ̀. Era nata lọ mọ yìí ẹ̀ mọ̀jọ wẹ̀ ẹ̀ bí o. Ayi bẹ wò kẹ́yìn mẹ́. Òkè wà gbọ́mọ òkè wà wẹ̀rẹ̀ àṣẹ o. Bàbá dẹ̀ kẹ̀lú kúrìyé pẹ̀lú yọjọ́ mọ́núnú yá e. Bàbá dẹ̀ kẹ̀lú kúrìyé ẹ̀ mọ̀ wẹ̀nu wẹ̀rẹ̀ eya wẹnu kedede ete wẹnu kedede o ari akuna na yo wa era na ni joka jesu ona kuko ni nebo ti e 74 years ope wa de ope kolopa Joseph Ìpínníkè ìpín náà wá yá Sára yé wẹ̀rẹ̀, bóyá yóò lápá yẹn ṣe kájà ní wájú. Ọlọ́mọ yẹn mọ́ mi wá o, bóyá ṣe kẹ́kọ̀ọ́ kájà ní wájú. A ò fẹ́ òde. era le rame Osonya mo se gbe mani mule Egbe na tete o Baba yeke o Egbe na iyan pe Baba di yeke Eto na sala o Ọ̀gá te ba lapa o Era me Oke kolo kewe ka wi oke to wa Oke ti mo wo na Aje pere ọmọ Oke sopa Ọmọ nọrị ego, ọmọ riri atete. Akẹ́bùrọ̀ nà gbégbó Máa sì lè bàbá ya pọ̀n Bàbá jò Magide Ìmákọ́mọ̀ eré má bọ̀ Ẹmọ lọ́sí àyájé Ọlọ́ra ìké sùkìí Ìlànà gbogbo mọ̀ Mavis Ìpínníkè Lóbi òyìn àpá rẹ̀ lé Baba Mavis Make Furniture Nigeria Limited Yàrá ojú rà lẹ́nu Honorable Mother Ìpínníkè Ẹ̀rì so Ẹ̀rì bíẹ́ o, ẹ̀rì so Ẹ̀rì bíẹ́ o, ẹ̀rì so Ẹ̀rì bíẹ́ o, ẹ̀rì so Òbí wo wọ màá jà nẹ́ẹ̀ẹ́ Baba Frank lórí Ìpínníkè Yàwó ẹgbẹ́
Soba o. MT Frank Nige Motos. Rapisi no bi Nige. Dagi so asupebe. Oh. Dagi so asupebe re baba Yoruba ne o. MC Calabineri one of Berlin. Oye Jemi. Gerame o. Gerame. Iyo o. Yewe ni je babale. Ama papa ki na sabui. Lucky go sase. Obi Nige o. Senaka one of Jemi. Managing Director, Bella's Group of Companies, Jemi. Also, Managing Director, Naga Ventures, Nigeria Limited. Agarude no musu beke, ekawe akomi awo. Joseph Nige, obi kwina maya. Tala ye were, nuya yulapa ye kekajari olate. Onya mo ye mo emewe o, nuya se kakwa o kajari olate. Soba lórí ẹ̀kọ́ ọmọ rírì àtẹ̀tẹ̀. Ọkọ̀ wù kí soba lórí ẹ̀kọ́ ọmọ rírì àtẹ̀tẹ̀. Ọmọ wàgàdì bíá, ẹmọ wàgàdì so, àrí àgbọ̀n náà náà yóò wá. Òkú wọ́pọ̀ wọn kò fi wọ̀ bẹ̀rẹ̀ àṣẹ o. Yàrá o, Patrick Nige, aka Elisa one of Jemi, Yabudo. Ìmí àmì àwẹ̀, alákòóta lápè, ìlànà ọdún mọ́jà ká bẹ̀rẹ̀. Ọ̀sán kẹ́ mọ̀ ṣe pẹ̀lẹ́ ní múlò. Yàrá o, Patrick Nige. Steve, one of Jemi, Yagojo. Patia ule baba ne, patia ule. E koko gede no, aka nu mo gede. E mo ga be ga wo wa nu wa o, baba. Ngori o. Oke wo ki so pa o. Lórí ẹ̀kọ́ ọmọ rírì àtẹ̀tẹ̀. Papa Lucky, Osasa Naka, Obi Nige, Yawe Nige Papa Re, Ogo Mugi Soba. Lórí ẹ̀kọ́ ọmọ rírì àtẹ̀tẹ̀. Ọmọ wa ni jọjọ wa lo. Joseph Nige, Obi Noma ya. Papa o, gade woke na lipote o. Papa o, gade woke na lipote. Ujeme no masokwa, ujeme